Báwo gan ni àwọn obìnrin ti ṣe ní agbára tó kó tó di pé colonization bẹ̀rẹ̀? Tí máa sọ fún yín pé gbogbo development tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá obìnrin ló máa ń kọ́. Ó yà yín lẹ́nu àbí? Mo mọ̀ pé tó bá béèrè lọ́wọ́ ọmọ ọkùnrin ayé òde òní àbọ̀ ọmọ obìnrin gan, á rò pé ìṣe àtàṣálẹ̀ Yorùbá ni pé kóbìnrin máa wà nílé ìdáná. Rárá, kì í ṣe àṣà tiwa nìyẹn. Àṣà àwọn Lárúbáwá àti àṣà àwọn ará Europe ni. Rárá, ẹ má ti kàn mí má gbélébùú. Ẹ jẹ́ kí n wá ṣàlàyé fún yín àwọn nǹkan kan tí àwọn obìnrin ilẹ̀ Yorùbá tí wá ti ń ṣe tí wọ́n tẹ̀ tí lábla pé wọ́n fẹ́ ṣe nílẹ̀ Europe rárá. Ẹ wá nǹkan fìdílé, ẹ jẹ́ ká jọ bẹ́ sínú iṣẹ́ ìwádìí náà. Ẹ káàbọ̀ padà, orúkọ tèmi a máa jẹ́ Bunmi Adetona. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ yín ilé Yorùbá pọ́nbélé ní wá lápá bí, a máa ń rán wa létí ibi tá a ti ń bọ̀, ibi tá a dé àti ibi tá a ń lọ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá. Kí ìtàn àṣà àti ìṣe pẹ̀lú èdè Yorùbá kó má bàa parun la fi dá ìkànnì sílẹ̀ àsìpè ní Bunmi Adetona. Orí ìkànnì mi náà lẹ wà yìí. Lónìí a máa sọ̀rọ̀ nípa àwọn ipa ribiribi tóbìnrin máa ń kó ní ilẹ̀ Yorùbá kó tó di pé colonization bẹ̀rẹ̀ officially ní 1914. Àwọn obìnrin wá ní ipa pàtàkì tó máa ń kó láwùjọ. Ìdí kan pàtàkì tí mo fẹ́ ṣe fọ́nrán ẹ̀, òun náà ni pé mo lọ sórílẹ̀-èdè Benin Republic ní kópẹ́kópẹ́. Mo wá rí ọkọ̀ tẹ̀ ń wò yìí. Ọkọ̀ yìí ló wá jẹ́ kí n rántí bí àwọn ìyá wa, àwọn ìyá tó máa ń pè ní àwọn ìyá alájàpá, bí wọ́n ti ṣe máa ń lọ káàkiri orílẹ̀-èdè láti mú nǹkan ribiribi láti mú wá. Gbogbo development tẹ̀dẹ̀ ń wò ní ilẹ̀ Yorùbá yìí mo lè sọ pé ipasẹ̀ àwọn ìyá wa òun ni gbogbo development tẹ̀ ń wò yìí ló fi bẹ̀rẹ̀. Àwọn nǹkan tá a sì máa jọ sọ náà lélẹ̀, ṣùgbọ́n kó wá tó di pé a bẹ́ sínú ẹ̀. Nǹkan márùn-ún tí wọ́n kì í ṣe nílẹ̀ Europe náà ni màá sọ ní kíákíá torí àsìkò wa. Nǹkan alákọ̀ọ́kọ́ òun náà ni pé obìnrin ò lè vote, bẹ́ẹ̀ sì ni wọ́n lè vote fóbìnrin nílẹ̀ Europe. Ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́. Nǹkan ẹlẹ́ẹ̀kejì ni pé obìnrin ò lè ní properties, kò lè ní ohun ní. Ìyẹn nílẹ̀ Europe ni mo ń sọ fún yín yìí o. Obìnrin ò lè ní ohun ní 1800s. Ẹ má gbàgbé time tí mo kọ. Time yẹn náà ni mo fi sókè 1800s. Wá sókè títí di ìgbà tó fi bẹ̀rẹ̀ colonization. Àwọn nǹkan tóbìnrin ò lè ṣe, òun náà ni mo ń sọ fún yín yìí. Obìnrin ò lè ní property. Ó di méjì àbí? Ẹlẹ́ẹ̀kẹta ni pé obìnrin ò lè jẹ́ olórí ẹ̀sìn. Ó di mẹ́ta àbí? Ẹlẹ́ẹ̀kẹrin òun ni pé obìnrin ò lè dá ní business fúnra ara rẹ̀. Yes, òun àtọkọ ẹ̀ lè jọ ṣe business, but kóun nìkan dá ní business kó wá di olówó kó dọlọ́rọ̀, irú ẹ̀ ò lè ṣẹlẹ̀ nílẹ̀ Europe. And eléyìí tó ṣe karùn-ún tí mo fẹ́ sọ fún yín òun ni pé obìnrin ò lè hold a big position tẹ́ pé òun yóò máa darí nílẹ̀ Europe. Of course, ẹni tí ò lè vote kò lè hold bigger position ní any organization ní ìgbà náà. Ní àwọn period tí mo sọ fún yín yẹn, màá kọ period yẹn sókè níbí báyìí so ẹ máa lè understand pé ọ̀làjú ti wà pẹ̀lú wa tipẹ́tipẹ́ kó tó di pé colonization bẹ̀rẹ̀, kó tó di pé colonization wá slow wa down. Ní ìsìn tẹ́ ti mọ àwọn nǹkan márùn-ún tí mo kọ yọ ní nǹkan bíi 20 something tí mo kọ́ lẹ̀ tí mo kọ yọ. Mo á fẹ́ sọ fún yín àwọn nǹkan bíi mélòó kan tóbìnrin ti ń ṣe nílẹ̀ wa táwọn ọ̀dẹ̀ tí ì máa ṣe rárá nílẹ̀ Europe. Mo mọ̀ pé tó bá béèrè lọ́wọ́ ọmọ ọkùnrin ayé òde òní àbọ̀ ọmọ obìnrin gan, á rò pé kitchen ìṣe àtàṣálẹ̀ Yorùbá ni pé obìnrin máa wà nílé ìdáná. Rárá, kì í ṣe àṣà tiwa nìyẹn. Kì í ṣe àṣà tiwa ní pé kitchen nílé obìnrin. Rárá, kì í ṣe àṣà tiwa. Àṣà àwọn Lárúbáwá àti àṣà àwọn ará Europe ni, kì í ṣe àṣà tiwa. Àṣà tiwa òun ni pé akíkanjú, bọ́kùnrin ṣe jẹ́ akíkanjú, òun náà ni obìnrin náà jẹ́ akíkanjú. Bẹ́ẹ̀ ni àṣà tiwa nìyẹn ní ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ kí n sì máa fún yín ní àwọn àpẹẹrẹ. Alákọ̀ọ́kọ́ tí màá kọ́kọ́ sọ òun náà ni pé ǹjẹ́ mọ̀ pé àgbẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn baba ńlá baba wa? Bẹ́ẹ̀ ni gbogbo wa la mọ̀ yẹn pé àgbẹ̀ àtàwọn iṣẹ́ kọ̀ọ̀kan bíi ọdẹ, bíi jagunjagun, bíi alágbẹ̀dẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ làwọn iṣẹ́ tó wà ní ìgbà náà. Ṣùgbọ́n ẹ jẹ́ kí wọ́n á mú kí n kàn mú àwọn iṣẹ́ yẹn lẹ́yọ kọ̀ọ̀kan. Tí alágbẹ̀dẹ bá rọ ọkọ́ tán, ta lẹ rò pé ó máa lọ tà lọ́jà? Obìnrin ni. Tí àgbẹ̀ bá kọbè tó ṣe oríṣiríṣi nǹkan tó ti tèrè oko ti wá ta, tí wọ́n ti harvest èrè oko, àwọn ló máa kó lọ sọ́jà. Obìnrin ni. Mo ń sọ fún yín pé obìnrin ń ṣiṣẹ́ ní
apá ọ̀dọ̀ wa lọ́pọ̀lọpọ̀ òun náà ni gbogbo àwọn nǹkan tí mo sọ fún yín. And tẹ́ bá sì wò dáadáa náà, obìnrin á tún máa ran àgbẹ̀ lọ́wọ́ ní ìgbà tó bá ń dáko lọ́wọ́, bóyá wọ́n fẹ́ ṣánko ni, wọ́n á jọ lọ sóko. Kẹ́ lè mọ̀ pé olùrànlọ́wọ́ ńlá lobìnrin jẹ́ nínú àṣà àti ìṣe ilẹ̀ wa. Ní eléyìí tí mo rò pé kò fi bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ mọ́. Nǹkan táwọn obìnrin ń dóde nísìnyí ni pé kọ́kọ́ tọ́jú àwọn. Yes, kò sí nǹkan tó bad nínú yẹn, ṣùgbọ́n mo kàn rò pé àwọn ìrànlọ́wọ́ kọ̀ọ̀kan náà wà tóbìnrin gbọ́dọ̀ máa ṣe fún ọkùnrin ní eléyìí tó jẹ́ àṣà àti ṣe wa. Òun ló sì jẹ́ ká máa tẹ̀síwájú. Ẹ má gbàgbé nǹkan tí mo sọ níbẹ̀rẹ̀ fídíò, má dẹ̀ máa tẹnu mọ́ throughout this video ni pé gbogbo development tó wá sílẹ̀ Yorùbá nípa aṣọ wíwọ̀ gbogbo ẹ̀ àtọ̀dọ̀ obìnrin ló ti wá. Ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́. Nǹkan ẹlẹ́ẹ̀kejì tá a ti ń ṣe nílẹ̀ Yorùbá tí wọ́n sì tí máa ṣe nílẹ̀ Europe ní gbèdéke tí mo fún yín, ẹlẹ́ẹ̀kejì náà ni mo pè ní trade. Tó yẹ pé tẹ́ bá dé ọjà wa ní ìgbà náà, tẹ́ mo yìí sọ fún yín lẹ́ẹ̀kan pé nílẹ̀ Europe obìnrin lè dá ní business, ṣùgbọ́n lọ́dọ̀ wa obìnrin ló ń ṣe okòwò, obìnrin ló ń ṣe àjàpá. Tẹ́ mo yìí sọ fún yín lẹ́ẹ̀kan, wọ́n máa travel lọ káàkiri gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ adúláwọ̀ láti lọ ṣe okòwò. Ìyẹn jẹ́ nǹkan ẹlẹ́ẹ̀kejì. Nǹkan ẹlẹ́ẹ̀kẹta òun náà ni mo pè ní craft and industry. Tẹ́ bá wò dáadáa, ó dà pé yes, craft and industry, obìnrin nílẹ̀ Yorùbá, they are into productions of so many things. Ẹ jẹ́ kí n fún yín ní àpẹẹrẹ. Ọṣẹ dúdú obìnrin ni máa ń ṣe. Bá ti ṣe ń pa aṣọ láró obìnrin ni máa ń ṣe. Bá ti ṣe ń ṣe oríṣiríṣi nǹkan bíi iyùn, ìlẹ̀kẹ̀, gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn, àwọn ọṣẹ obìnrin ní ilẹ̀ Yorùbá òun làwọn eléyìí. Mo lè máa kà lọ ṣùgbọ́n mi fẹ́ kí fọ́nrán yẹn gùn jù torí ẹ̀ nìkan fi dáná dúró bẹ́ẹ̀ yẹn. So àwọn ọṣẹ obìnrin nìyẹn. Tẹ́ bá wo ìkòkò tán fi ń dáná ni, tán fi ń ṣe kinní ni, apẹ̀rẹ̀, gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn, àwọn ọṣẹ obìnrin ní ilẹ̀ Yorùbá òun náà ni àwọn nǹkan tí à ń sọ yìí. Ẹlẹ́ẹ̀kẹrin, kí mi fẹ́ fi àkókò yín ṣòfò, mo kàn fẹ́ lọ pépèpépépépé kí n kàn lọ sínú ẹ̀. Mo ti rò pé kí n ṣe sí PDF ní eléyìí tí màá ti yànnàná ẹ̀ lọ́pọ̀lọpọ̀. Ó máa wà lórí website mi www.abinibiup.com. níbẹ̀ náà lẹ ti lè rí àtàwọn eléyìí tí mò ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta. Gbogbo nǹkan ìwádìí tí mò ń ṣe ni mo make sure pé mò ń kọ́ lọ́nà tó pọ̀ tó sì wà lórí website mi tẹ́ lè kà níbẹ̀. Owó tí ò ga jara lọ náà lè máa kà. Ìyẹn nìyẹn. So nǹkan ẹlẹ́ẹ̀kẹrin tóbìnrin ti ń ṣe ní ilẹ̀ wa tí wọn sì tí máa ṣe ní ilẹ̀ Europe òun náà ni politics. Ilé mọ̀ pé eléyìí ó máa yà yín lẹ́nu lọ́pọ̀lọpọ̀ nítorí pé kí ni, gẹ́gẹ́ mo sọ fún yín ní ìbẹ̀rẹ̀ fídíò, obìnrin ò lè hold any position nílẹ̀ Europe. Obìnrin ò lè hold any position. And tẹ́ bá dẹ̀ wo ilẹ̀ wa dáadáa, àti ní nǹkan tó ń jẹ́ ìyálọ́jà, obìnrin ló ń wà lọ́jà. Ẹ má gbàgbé. A ní nǹkan tó ń jẹ́ ìyálájé, okay, ká sọ pé èké nìyẹn. A ní nǹkan tó ń jẹ́ ìyálóde. Ṣé ti mọ̀? Ìyálóde wà. Ó máa ń wà lára àwọn olóyè ìlú. Politics ni nǹkan tó ń pè ní politics ni. So obìnrin ti ń give law. And tẹ́ bá sì wò ìyálóde, position ìyálóde, every chief tí ilẹ̀ Yorùbá ló tún ní olóyè tiẹ̀. Mi mọ̀ bí àwọn èèyàn notice kíní yẹn. Like ìyálóde nísìn, ìyálóde dá ní àwọn olóyè tiẹ̀ tó tún wà lábẹ́. Ọ̀tún dá ní àwọn olóyè tiẹ̀ tó wà lábẹ́. Balógun dá ní àwọn olóyè tiẹ̀ tó wà lábẹ́. Kẹ́ lè mọ role tí mo ń gbìyànjú àti sọ bí role obìnrin ṣe rí. Ká wá tún pa ogun yẹn tì. Nílẹ̀ Yorùbá ti wá, a ti rí obìnrin tó jọba. Ó dà pé obìnrin jọba ní Ilé Ifẹ̀. Bẹ́ẹ̀ sì ni obìnrin jọba ní ìlú Ọ̀yọ́ tí a mọ̀ sí Orompotoniyun. Ẹ lè lọ kà tán yẹn náà, very interesting story. Obìnrin jọba ní ìlú méjèèjì yẹn. So ká tó wá yọ ọba kúrò ńbẹ̀. Nǹkan tí ò lè ṣẹlẹ̀ láyé nílẹ̀ Europe ni pé kóbìnrin lọ sí ojú ogun. Ní ìkámọ́ 5 tí mo kà lẹ́ẹ̀kan, obìnrin ò lè lọ sójú ogun. Ṣùgbọ́n gbà náà mo lè sọ fún yín pé obìnrin ń lọ sójú ogun lọ́dọ̀ tiwa. Kódà ẹ jẹ́ kí n sọ pé ilẹ̀ adúláwọ̀ lápapọ̀, tẹ́ bá lọ sí orílẹ̀-èdè Benin Republic, gbogbo àwọn warriors wọn, ọ̀pọ̀lọpọ̀ 80% àwọn warriors wọn
obìnrin ni wọ́n pè wọ́n ní Amazon warriors. Tẹ́ bá sì dé ìlú Kotonu ẹ máa rí ère ńlá òun náà lẹ ń wò lójú screen yẹn. Ẹ máa rí ère ńlá obìnrin tó lọ sójú ogun tán jà tán sì borí báwo ṣe mo lè sọ pé wọ́n sì borí àwọn lárí Ọ̀yọ́ ní ìgbà náà. Wọ́n kógun wọ Kétu, wọ́n kógun wọ àwọn ibì kankan náà níbi tí a mọ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà nísìn tẹ́ pé wọ́n sì borí ń bẹ̀. So mo kàn fẹ́ sọ fún yín ni ipa tí obìnrin ń kó ní ilẹ̀ adúláwọ̀ tí irú ẹ̀ ò sì tí máa ṣẹlẹ̀ ní ilẹ̀ Europe. Tẹ́ bá wo story Amina of Zaria náà ni or something. Àwọn tó bá mọ story yẹn máa ti mọ nǹkan tí mo sọ bẹ́ẹ̀. Obìnrin náà ní ilẹ̀ Haúsá, obìnrin náà ní jagunjagun wọn. So ara nǹkan tóbìnrin ti ń ṣe òun náà ní politics. Ẹlẹ́ẹ̀karùn-ún tí mo wá fẹ́ sọ òun náà ní religion and spiritual activities. Gẹ́gẹ́ mo yìí sọ fún yín ní ìbẹ̀rẹ̀ fọ́nrán yìí wípé obìnrin ò lè head any religious position nílẹ̀ Europe, ṣùgbọ́n gbogbo ẹnu mo fẹ́ fi sọ fún yín nìsín wípé obìnrin máa head position ńlá ní ilẹ̀ Yorùbá. Kí n dẹ̀ fún yín ní àpẹẹrẹ àwọn ẹ̀sìn àbáláyé kan wà tó jẹ́ pé ẹ̀sìn obìnrin ni tẹ́ pé obìnrin sì ni ó máa ń wà nídìí ẹ̀. Òun náà ni tẹ́ bá rí ẹ̀sìn Ọ̀ṣun, Ọya, Ọ̀ṣun, Ọya, Iyalode, Yemọja, àwọn obìnrin ló máa ń wà ní lórí àwọn ẹ̀sìn tó sì máa ń jẹ́ olùdarí ẹ̀sìn nínú gbogbo àwọn nǹkan. Ó pọ̀ nǹkan tóbìnrin máa ṣe. Mo rò pé nǹkan méjì péré òun náà ni obìnrin ò kì í ṣe ní ilẹ̀ Yorùbá, just 2 things, nǹkan méjì péré. And nǹkan méjì náà obìnrin náà ló wà nídìí ẹ̀. Nǹkan méjì náà ni pé obìnrin èrègún lójú àwọn eégún kọ̀ọ̀kan ní ilẹ̀ Yorùbá tóbìnrin ò gbọdọ̀ fojú rí. Bẹ́ẹ̀ sì ni obìnrin ò kì í róró. Méjèèjì náà obìnrin dẹ̀ ló tún wà nídìí ẹ̀. Wọ́n máa ń pè kan ní agan. So mi fẹ́ dive into that. So mo kàn ní sọ fún yín pé spirituality àwọn nǹkan tóbìnrin ò kì í ṣe, kò sí nǹkan méjì péré lóbìnrin ò kì í ṣe ní gbogbo spiritual world ilẹ̀ Yorùbá. Nǹkan méjì náà ni mo sì ti sọ ẹ̀. Mo dẹ̀ fẹ́ sọ fún yín pé obìnrin náà ló tún wà nídìí ẹ̀. Ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni mo pè ní family and lineage authority. Tẹ́ bá wo dáadáa ní ilẹ̀ Yorùbá bóbìnrin bá ti ṣe ń dàgbà sí wọ́n ṣe ń dàgbà sí gbogbo ìgbà bẹ́ẹ̀ ni authorities wọ́n ṣe máa ń pọ̀ sí. And fún àpẹẹrẹ ẹ máa wò pé a máa ń pè nǹkan ní ilé ọkọ, wọ́n máa ń pè nǹkan ní kí náà tí wọ́n máa ń pè kíní ìyàwó ilé. So ìyàwó ilé tí wàá ní category bó bá tún ṣe dàgbà sí ni bó bá ṣe pẹ́ nílé ọkọ sí ni. So àwọn yẹn òun náà ni mo kàn ní pé kí n tó hard mọ́ ilé because àwọn náà máa protect family. Irú ìyàwó ilé ń sìn, ìyàwó tó bá yẹ pé ń lé yẹn sí bẹ́ẹ̀ náà ni authority tiẹ̀ lórí àwọn ìyàwó tó bá tún ń bọ̀ wọ́n tún ní activity tán tún gbọ́dọ̀ ṣe. Torí ẹ̀ mo fi mú eléyìí mọ́. And ẹlẹ́ẹ̀keje ó dàbí pé orí eléyìí ni kí n ti dúró. Mi fẹ́ kí fídíò gùn jù. Òun náà ni mo pè ní warfare. Mo sọ lẹ́ẹ̀kan pé nílẹ̀ Europe obìnrin ò lè lọ sójú ogun. So ní ilẹ̀ Yorùbá ara àwọn obìnrin máa ń kópa nínú ogun. Tẹ́ bá notice pé iná ti change, iná mi ti lọ. But àwọn iná méjì tí mo tàn yìí ni mo kàn lò. Kó wá tó di pé mo tẹ̀síwájú mo fẹ́ fi àkókò yìí sọ fún yín pé ẹ jọ̀ọ́ ẹ bá mi like fídíò yìí, ẹ subscribe sórí ìkànnì yìí. Yorùbá pọ́nbélé ni wá gẹ́gẹ́ mo lè sọ ní ìbẹ̀rẹ̀ fídíò yìí. Ẹ jọ̀ọ́ like yẹn ó kọ́kọ́ ṣe kókó ṣe pàtàkì. Ẹ click like yẹn ní ìsàlẹ̀ ńsìn. Ó máa ràn wá lọ́wọ́ láti ṣe kíni láti gòkè àgbà sí. Ẹ ṣeun. And tó bá sì jẹ́ pé ẹ fẹ́ rí àwọn ìwé tí mo ti kọ nípa ìran Yorùbá ẹ lè lọ sórí website mi www.abinibiHub.com. Níbẹ̀ náà ni àwọn ìwé náà wà. Tẹ́ bá sì fẹ́ support wa àwọn nǹkan tá máa ń ṣe àwọn ọṣẹ́ ìwádìí wa personal account details mi náà lè ń wò lókè yìí. Ẹ lè ràn wá lọ́wọ́ láti bẹ̀. Ẹ ṣeun. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. So obìnrin máa ń participate nínú ogun. Báwo dẹ̀ ni wọ́n ṣe máa ń participate? Kì í ṣe pé wọ́n máa ń lọ sí war front gangan. A sì ní Alaafin kan tó ti lọ sójú ogun rí tó jẹ́ obìnrin.
which is Alaafin Orompotoniyun tí mo dárúkọ lẹ́ẹ̀kan rẹ̀. Ṣùgbọ́n báwo lobìnrin ṣe máa ń participate nínú ogun? Àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ rí náà nǹkan tí mo sọ fún yín kì í ṣe pé mo kàn ń mú lórí. Ọ̀nà kan gbòógì tóbìnrin máa fi ń participate nínú ogun kò ń ṣọ̀nà kan gan náà bọ̀ ẹ jẹ́ kí n kàn sọ pé number one, àwọn tó wà lójú ogun máa jẹun. Obìnrin wọ́n máa ń lọ gbóúnjẹ fún wọn, wọ́n máa ń fàrokò ránṣẹ́ sílùú through obìnrin through àwọn nǹkan tó máa ń ṣe nìyẹn. Then ká tó wá yọ ogun yẹn kúrò rẹ̀, alóbìnrin méjì kan ní ilẹ̀ Yorùbá tó ti participate rí nínú ogun. Obìnrin alákọ̀ọ́kọ́ òun náà ni mo lè sọ pé Efunsetan Aniwura. Tẹ́ bá mọ ìtàn Ìbàdàn dáadáa, Efunsetan Aniwura jẹ́ obìnrin tí ó máa ń yá Ìbàdàn ní nǹkan ogun, ó máa ń supply Ìbàdàn ní nǹkan ogun. Then tẹ́ bá dẹ̀ wo Èkó náà, Madam Efunsetan Tinubu, Madam Efunsetan Tinubu, àwọn náà jẹ́ obìnrin tí ó máa ń yá Èkó ní nǹkan ogun, at least ìgbà ogun Lagos and Abẹ́òkúta. Madam Tinubu jẹ́ àwọn, ó wà lára àwọn tí wọ́n yá Èkó ní nǹkan ogun. Ṣùgbọ́n kó wá tó di pé mo lọ, ẹ jẹ́ kí n kàn sáré fẹ́ ọkọ sí. Obìnrin ní ilẹ̀ Yorùbá wọ́n participate dáadáa nínú slave trade. Yes. Àwọn méjì tí mo dárúkọ lẹ́ẹ̀kan, Madam Tinubu Efunroye, wọ́n participate nínú slave trade. Then Madam Efunsetan Aniwura, àwọn náà participate nínú slave trade. And kò ní dá kí n dárúkọ àwọn méjèèjì yẹn lára àwọn obìnrin tó important tá ti ní rí ní ilẹ̀ Yorùbá. Kò ní dá kí n má dárúkọ Ìyá Fẹlá, mo ti gbàgbé orúkọ wọn directly báyìí, but màá kọ sí ibì kan nínú fídíò yìí. So àwọn náà participate nínú politics dáadáa ní ilẹ̀ Yorùbá. So àwọn nǹkan wọ̀nyí ni mo fẹ́ ká mọ̀ pé duty obìnrin ní ilẹ̀ Yorùbá is not just pé obìnrin ń dáná. Rárá, kò ṣe pé obìnrin ń dáná àbí obìnrin bímọ nìkan ni duty obìnrin ní ilẹ̀ Yorùbá. Obìnrin participate nínú growth àti economy ilẹ̀ Yorùbá. Àwọn nǹkan tí mo rò pé a miss nìyẹn tó fi dà pé growth wa ti sún sẹ́yìn. Ipa pàtàkì lẹ́yìn obìnrin ń kó ní ilẹ̀ Yorùbá and gbogbo àwọn development nǹkan tá ó dà pé a rí nígbà yẹn tí ó dẹ̀ ṣì wà dì sìn. Àwọn nǹkan tá a ní nígbà yẹn tó ṣì wà dì sìn bí aṣọ wíwọ̀ wa, bí òfì, àdìrẹ, nǹkan bẹ́ẹ̀ yẹn tó dẹ̀ ṣì wà dì sìn. Àtọwọ́ yín ló ti ń bọ̀. So mo fẹ́ fi àkókò rọ̀ yín ni. Ẹ jẹ́ kí ara àwọn nǹkan tóbìnrin máa ń ṣe, mo ṣe rántí ó pọ̀ gan. So àwọn nǹkan tí mo kàn sáré rántí ni mo kàn sọnù fọ́nrán yìí. Ara àwọn nǹkan tóbìnrin máa ń ṣe ni pé èdè tí mò ń sọ ẹnu obìnrin ni àwọn ọmọ ti máa ń gbọ́. Tẹ́ bá rí ẹni tí ó gbọ́ Yorùbá dáadáa, ẹ mọ̀ pé bàbá máa ti lọ sóko, lọ sọ́jà, lọ sí ibi tó ti máa mú nǹkan oko wálé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìyá náà ló yẹ pé ó máa délé, ó máa wá dáná, lásọ èdè sọ́mọ, lákọ́mọ láṣà, lákọ́mọ níṣe. So tí àṣà ilẹ̀ Yorùbá bá parẹ́, kẹ́ mọ̀ pé ọwọ́ ẹ̀yin obìnrin òun ló ti wá. Ìdí rèé tí mo fi ní pé kí n ṣe fídíò yìí láti dedicate fún yín pé iṣẹ́ pọ̀ lọ́wọ́ yín láti ṣe. Ẹ̀yin tí a lórí Abínibí ọpẹ́ òun náà yẹn ti dé padà. Ẹ wo kò ní jù báyìí lọ lórí ìkànnì Yorùbá Pọ́nbélé ni wọ́n máa ń rán létí ìgbà tí ń bọ̀ ìbítà dé àti ìbítà ń lọ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá. Fídíò mi tí mo fẹ́ kẹ́ wò ló ń jáde lójú screen yìí yẹn. Àmọ́ sì mọ̀ pé tẹ́ bá wò ẹ ní regret pé wo àwọn nǹkan tá a ti ṣe lórí ìkànnì sẹ́yìn náà tí mo pẹ́ máa fẹ́ràn lọ́pọ̀lọpọ̀. Lẹ́kọ́ wá tó dìgbà mi, ẹ má gbàgbé láti like ara yín. Love you.